ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. Àrùjẹjọ ní gbogbo Nàìjíríà lọ́gbàjà apá àrẹ òka. Lọ́gbàjà apá àrẹ òka. Àwọn àdánilápá, àwọn àdámọ̀ níjọ, àgbáwí, wá sọ̀rọ̀.
ìdílé bá mi kí yéé bí yèyé àgbà kí yèyé àgbà kí bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n ọmọ ní sàbí àgbọ̀ngbà kala ọmọ sílẹ̀ kò gbálẹ̀ kò dé. sábàlá ni àbí gúre wà lọ́bọ̀rọ̀ tiwantiwa. ọmọ àjọ gbẹrú mọ́tò gbẹ̀ ẹ̀kọ́ arúgbó sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn. ẹ bá mi kí yéé bí ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ ẹlẹ́gbàrọ̀ kìrì ọba sábàbí. olóṣèlú ìgbà ó ṣàkà gbogbo wọn. ọ̀ṣọ́kọ̀ ẹ̀gbá ọ̀ṣọ́kọ̀ ọ̀fẹ́ ọ̀rọ̀ méyàn á kọ̀síkọ̀sì akíndílé akílẹ̀ ojú ọ̀gbìn òfòdófòdó òfòyàrá fòkàgá ọkùnrin kúkúrú ó bójú tó wọlé ọ̀rọ̀ méyàn á kọ̀túnkọ̀sì. olójú sọ́kọ̀ ìjẹ̀bú ọmọ ọ̀lọ́rẹ̀ ọmọ wúrẹ̀ fún àṣẹmánú ọmọ dẹ́rẹ́ ṣèjúṣèjú ọmọ onílé owó ọ̀mùnámùsọ̀rẹ́ ọmọ fi kò pé wọn lẹ̀kẹ̀ fọ́lẹ̀ mọ́ràmọ́rà tí ìràgbá ẹni lóòjọ́ ọmọ ìlúkú mọ̀dẹ́mọ̀dẹ́ ìlúkú mẹ́ẹ̀dẹ̀mẹ́dẹ̀ aṣàlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí òróbìnrin rí ayábẹ̀lẹ̀ jù gbala ọkọ̀ ẹ̀dùn gbogbo ọdún ọjọ́ méjì sọdún ìwé ọjọ́ ṣe sùn bí sáyà sọmọ sọkọ àbí kí ló ti ṣe àbí kí ló ti ṣe ṣé o ti jà ákì bí dọ́là sílé àbí kí ló ti ṣe. Kí ló sì ṣe tó di ẹbẹ̀ ṣòro bí ìtọ́lá sílé àbí kí ló sì ṣe. Àbí kí ló sì ṣe. Àbí kí ló sì ṣe. Sọdún wọdún sọ̀rọ̀ ṣò. Àbí o ti ṣe.
Kó àga yín pé ẹ kó àga pé now nobody slapping stand up ẹ ń ṣòro ní fún mi ẹ̀yin ọmọdé ó yá stand up ó yá dance again dance ẹ ti ṣòro no problem. Agbákin lásán Yorùbá làbẹ̀. Lọ́kọ̀ọ́ bẹ́ẹ̀kẹ̀sì. If I speak English, you will go. Judge, I don't know again. I don't want punish you. I want to punish you. If you see my baby, you go shut up. Oh, get too fine, baby. Baby, right now, no. Finish one for me. Tomato. Thank you very much. Bye-bye. Hello, ladies and gentlemen, hold on. Special announcement. Do you know what this is called? Bouncing Castle. Can you hear me say that? Bouncing Castle. Louder. What are you at America? Not in the world. Michelle bẹ́ẹ̀ ló sẹ́ gbogbo wa ẹ̀yin lè máa kọ́ lò then gbogbo àwọn ọmọ Basọ̀run if you know your surname is Ọláṣílẹ̀ Muraina please come and meet me here please. Basọ̀run ló rán Michelle lọ sí Amẹ́ríkà láti lọ gbé kíní ìwá sí Owódé alright if you know tẹ́lá àwọn ọmọ Basọ̀run tó wà bíbà ló fẹ́ kọ́ wá bá bíbí tí mo wà báyìí ẹ súnmọ́ mi ẹ bá mi pa àtẹ́wọ́ fún ọ tí ẹ yí pa àtẹ́wọ́ mi ẹ yẹ bọ ẹ máa bọ̀. All right. Kábíyèsí Adétòrò kábíyèsí o ṣe mọ ọjọ́ gbogbo bó o ṣe máa ń bó o ṣe nìyẹn kábíyèsí o ti lálàrí ọ̀nà ẹ̀dùn lọ́dún gbogbo àwọn kòtò gbégbélé àti tí a ti mú nìyẹn o má tàpá sẹ́kùn àwa lẹ́jọ́ wa wọ́n yọ àti ẹ̀ṣẹ̀ mi. Àtàbílà tó ti bàjẹ́ ní 100 years kó ní kúkú ìmọ̀lẹ́mọ̀ àpapọ̀ nílẹ̀ àti tó kò jẹ́ lákọlù mọ́gbó wà.
How are you? Amen. Mais moi, là, voilà, je vais faire mal à tout. Hey, je vais faire. Ṣàkéwù, ó máa pa sọ. Bọ́t kí ló dé kẹ́tọ́ pẹ̀lú. Mo ti sọ lórí program mi o, mo sọ lórí